ọmọ ọlọ́dún ọjọ́ ìbí ẹni Bello Abdulrasaq Olúwatóbi tẹ́tí bẹ́ẹ̀ lẹ́jẹ́ kó má gbọ̀n ẹnu mi ò pẹ́ fúkú bẹ́ẹ̀ ni mi ò pẹ́ farun rárá eléyìí ní April 29 2024 ó ti mọ́dún ọjọ́ ìbí yìí jẹ láyé ire lójú owó rí ire lójú rẹ yóò máa rí láṣẹ tọlọ́run ọba àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tẹ̀nà ilé ayé ó tẹ̀lé bàbá tó gbé bí ọlọ́mọgbẹ́ láṣẹ tọlọ́run ọba ṣébí ìwọ lẹni obìnrin kò lọ́nà tó bú sẹ́kún ó ní bẹ́lẹ̀ yóò jáde ẹni ṣébí yóò jalè ẹni Abdulrasaq ìwọ lọ máa rìn lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ní ẹgbẹ́ òkúkúdùn ọ rárá ṣe bí akọlọ́ fi wọ́n ṣe nílé bàbá tó gbé bí ọlọ́mọ ọdọọdún náà rórógbó nílé ayé ọdọọdún náà rẹ̀ wùsá ọdọọdún náà rọ̀ mọ́ òbí lórí àtẹ ọdọọdún lè wé sápárúwé láyé ọdọọdún náà máa rí ọláṣẹ tọlọ́run ọba Bello Abdulrasaq Olúwatóbi happy birthday to you ìgbà ọdún kan ní láyé fún ọ mo ní àwọ̀ èkìtì ní sílé bàbá tó gbé bí ọlọ́mọ ṣébí ìwọ lọmọ olókè méjì takọtabo ṣébí ìwọ lọmọ olókè méjìdínlógún mẹ́ta dúró kan mẹ́ta bẹ̀rẹ̀ kan ṣébí ọ̀kan tó pọ̀ ń pọ̀ òun náà fi ń borí odó nílé bàbá tó gbé bí ọlọ́mọ ṣébí ìwọ lọmọ bàádù ni ọ dúdú lẹ̀ gbọ́ pupa làbúrò gbogbo wọn Abdulrasaq tán bá níta lónìí máa kí ọta lónìí máa gẹ̀ ọ́ fọ́jọ́ ọjọ́ bíi tọjọ́ tòní aya rẹ ìdùnnú rẹ ẹni bí ọkàn rẹ Budrat Agbájé òun ló ní kí n máa kí ọ ó ní ojú tó mẹ́ẹ̀lẹ̀ ní ó ní ojúmọ́ ọlá ojúmọ́ ìfúbalẹ̀ ọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ ìdùnnú kó máa wọlé tọ̀ ọ́ wá láṣẹ tọlọ́run ọba Bello Abdulrasaq Olúwatóbi happy birthday to you ìgbà ọdún kan ní.